yìí ó tún ti fẹ́ gbalẹ̀ gbági àwọn gbági ọ̀gbà ó tún gbalẹ̀ níbi tí wọ́n ti ń ta páàtì ó lè ní ọ́ni àbí gómìnà ó tún wáá fẹ́ gba ti mẹkáníkì lèjì lọ́pọ̀sì ti gbági àṣírí rẹ ti tú o àṣírí rẹ ti tú alálẹ̀ Ìbàdàn ní gbà fún ọ àwọn tíwájú Ìbàdàn tí wọ́n ti lọ ní gbà fún ọ. Aláàfin Ọ̀yọ́ ò ní gbà fún ọ ìjọba ò ní gbà fún ọ Ṣèyí Mákindé ó ti láwọn aṣíwájú rẹ tí wọ́n ṣàbúrú ọ̀rọ̀ àtúbọ̀tán wọn èyí tí COVID-19 padà nù Ọlọ́run má jẹ́ òṣèkò lórí àníyàn wọn náà lè mọ̀ ẹwà àwọn bàbá àti ìyá àti Ṣèyí Mákindé àti Ṣèyí ọmọ ẹlẹ́sà tó fẹ́ gbalẹ̀ wọn o gẹ́gẹ́ bí Yorùbá ti ẹ̀yin Ọ̀yọ́ ayọ́mọlẹ̀ bí ọ̀bọ Ìbàdàn ló mọ ọmọ láyípo wọ́n sì ní láyípo yẹn gangan ní bàbá Ìbàdàn kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Ṣèyí Mákindé gómìnà yín lọ́yọ́ state ó ti fẹ́ gbéṣẹ́ gbẹ̀yìn yín o bẹ́ẹ̀ ni eré ìje 2027 as a president olóṣàkiri nísìn gbogbo owó yín lọ́yọ́ tí wọ́n kó fún tán ni kó fi ṣe everything fún yín Mákindé ti transfer ẹ̀ náà lọ sí north oṣẹ́ ti mọ̀ wọ́n ṣebí una sabi how dem dey waka all of them na the same thing now you go don dey hear am tey say Makinde don dey voice out small little say 2027 he dey contest for president o that one no be wahala now wetin come dey happen now Makinde reject the new tax reform bill yo torí pé ó fẹ́ ṣe president ní 2027 so ó ti gbógun ti rival ẹ̀ ká ní rival ẹ̀ gangan olódórin dára ìṣọ̀rẹ́ ẹ̀ bàbá Tinubu olódòdẹ wà ní rẹ ni mo pa Makinde rejects new tax bill says people hungry me. Council acknowledged that the country is underperforming on all indices as it regards yield from major revenue sources, also our tax to GDP ratio, and so on. So after extensive deliberation, NEC noted the need for sufficient alignment between and amongst the stakeholders for the proposed reforms. So Council therefore recommend the need to withdraw the bill currently before the National Assembly on tax reforms. From the horse's mouth, Governor Seyi Makinde of Oyo State, ó ní kí President Bola Ahmed Tinubu new tax reform bill yẹn kó ṣe kíni kí wọ́n lọ ṣe kíni kó cancel ẹ̀ kó withdraw ẹ̀ kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ kí ló dé wà ní kí ló wá ṣẹlẹ̀. Makinde rejected the bill on the ground that it will impose additional burden on the poor. Ìjọ́ wo ni Seyi Makinde wá bẹ̀rẹ̀ sí ní think for the poor? Irani, believe them at your own peril. Stating that the people were already struggling due to the current economic reality in the country. Anything that will put money in the pockets of the people is what I am interested in, so they can use it where it is needed most. All this time, I'm not interested in any policy that will empty their pockets. I will continue to fight poverty and not fight the poor, the governor said. Ẹ wá bá wa bèrè lọ́wọ́ Ṣèyí Mákindé gómìnà Ọ̀yọ́ state ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ọwọ́ yín dà ẹ jẹ́ ká rọ́wọ́ yín o. Ẹ bá mi kọ síbi comment section. Àwọn program mélòó ni Ṣèyí Tinubu second term ẹ̀ ló ń lò lọ? Kí ni àwọn program tó ti initiate fún ẹ̀yin mẹ̀kúnnù ní ọ̀dì ó lọ for Ọ̀yọ́ state láti kọ́ọ̀bù ìyà tó ń jẹ yín? Àìmọye àwọn farmers ló wà ńbẹ̀ o. Tí wọ́n nídìí oríṣiríṣi support látọ̀dọ̀ governor. Ẹ̀yin àgbẹ̀ tí ń bẹ ní Ọ̀yọ́ state. Èrè mélòó lẹ ti jẹ support mélòó ni governor Ṣèyí Mákindé ti fún yín?
àgàgà ẹ jẹ́ ká wá lọ síbi ojú ọ̀gbagadè ọ̀rọ̀ kẹ́ lè mọ̀ wípé irọ́ ló ń pa eré 2027 ló ń sá. ṣé o rántí gbogbo ìjà tó ń jà ní Òkè Ògùn Fúlàní versus Yorùbá? Ó yá máa bá mi dárúkọ gbogbo ibi tí Fúlàní tó ti àtàkì àwọn ọmọ Yorùbá, Haúsá Fúlàní tó àtàkì àwọn ọmọ Yorùbá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ǹjẹ́ Seyi Makinde ever compensate ẹ̀yin Yorùbá tí bóyá ẹ ṣèṣe ẹ lùsì àwọn èèyàn yín, wọ́n delete wọn, wọ́n bá ìrìn àjò yẹn lọ, àbí ẹ̀yin tí ọjà yín tó jóná tán bà ọjà yín jẹ́, tí àwọn Fúlàní bọjà yín jẹ́ tán sọnà sí, ǹjẹ́ ẹ ní anything tí Seyi Makinde tó fi compensate yín? Because on this history new tax reform bill yìí tó ní kán withdraw yìí, nǹkan tó ń tẹ̀ láti fi buttress ẹ̀yìn ìwà àtẹ̀mí dẹ̀ mọ̀ wípé irọ́ ni Seyi ń pa, irọ́ ni Seyi ń pa. Ó fẹ́ máa ṣe níṣe, wọ́n ń sọ nísìbẹ̀ ni pé ó kí ẹ̀ torí titi yín àǹfààní tara ẹ̀ má lọ gan-an. Ìgbà tí ìjà mú ẹ̀yin àtàwọn Haúsá Fúlàní ní Ọ̀yọ́ state tẹ́ ọ ṣáná sí ọjà yín tán pa yín tán toríṣiríṣi, ṣé Mákindé compensate yín torí ó wá ṣe bẹ́ẹ̀ ni wípé òun kí ẹ̀ nípa yín nísìn? Ṣé ó compensate yín? But he compensated the northerner. Ṣé ti gbàgbé ni? Ẹ wake up, ẹ má tètè máa gbàgbé nǹkan. Ó compensate àwọn northerner with huge amount. Yes. Bẹ́ẹ̀ni, ìjọ wo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ẹ jí lójú oorun? Seyi Makinde is not for you. He doesn't care about your situation. Don't be a fool for Seyi Makinde. Is a liar. Seyi Makinde is preparing his own campaign against 2027 for presidency. That is why he's saying all these things, and he's using this opportunity to fight his rival, governor, President Bola Ahmed Tinubu. Irúkirú ọbẹ̀ wọ gbogbo oníjà yín sí náà ni o. I will continue to fight poverty and not fight the poor, the governor said. Ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ni ẹ̀ ń dé bó ṣe kà síbí bó ṣe sọ síbí òun fẹ́ máa continue láti fight poverty, ìyà tó ń jẹ yín bọ̀ kò ń ṣe ẹ̀yin tẹ́ ń jìyà, ẹ̀yin mẹ̀kúnnù ló lóun jà fún yẹn o. Makinde expressed his position on the bill while recognizing the Speaker of the Ọ̀yọ́ Assembly, Debo Ogundoyin, during the flag of the upgrade of Samuel Akintola Airport to an international standard. Ó ní àwọn ibì kan tí mo fẹ́ gbé yín dé tó ṣe àlàyé tó ṣe mẹ́yẹn ẹ jẹ́ ká wá sáré gbọ́. The bill outlines various presumptive tax rates for different enterprises, including artists and sign writer, barber, bricklayer, carpenter, grinding mills, gas refilling depots, hairdresser, horticulturist, photographer, plant seller, plumber, welder, mechanic, block maker, sawmill, bookstore, and typing store. Governor Seyi Makinde, we don't need all this rubbish. We know your plan. My Nigerian people, my Yoruba people, my Oyo State people, listen and listen attentively to my little explanation concerning what Seyi Makinde is trying to tell you. He's trying to fool you. Look, I am living in abroad, in Western world. Yes, precisely in Europe. And you know what? As a worker, I am a salary earner, just like many of you. I do not have my own personal business. Yeah, I am working under somebody, and they are paying me salary monthly. You understand? From that, my monthly salary, I am paying tax. Before I receive the remaining balance of my salary, the first thing they will remove from my salary is their tax. Ask anybody that is living in Western world. They don't joke with their tax. They don't joke with their tax. Most especially in Germany that I'm residing, no particular mineral resources that they really have here. You see, that tax is one of the vessels that generated a lot of money for Germany. Yes, and there is no other country in the whole world, developed country, that they don't pay their tax. They don't joke with their tax. So, as a plumber, as a hairdresser, just like Seyi Makinde mentioned here, just to cajole you so that you will think he's fighting on your behalf. It's all lies. He traveled abroad. He knew that everybody pay tax. Kò sí èèyàn tí ò kì í san tax. Ṣó fẹ́ gbọ́ aṣẹ́wó san tax ní Germany. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó register. Yes, wọ́n register àwọn nísìn nígbà kan ni wọ́n register. Wọ́n ti register àwọn aṣẹ́wó tó máa mú is a profession nísìn. Wàá san tax. Yes.
even church Timothy as a Christian ó ní iye tax tó ń yọnu salary mi every month gbogbo àwọn tax tó bá ti yọ tán change tó bá kù sílẹ̀ lẹ́ẹ̀ náà máa fi sílẹ̀ fún èmi àti ẹ. So tí Seyi Makinde bá wá sọ wípé torí ó jẹ́ sawmiller, ó jẹ́ bookstore, ó jẹ́ photographer, ó jẹ́ plant seller, ó jẹ́ plumber, ó jẹ́ hairdresser, ẹyọ òun ò lè tax yín. It's a big lie. It is a big lie. Ibi tí problem kò wá bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn taxi tá kan pariwo náà all these taxes tó bá generate ní ìlú Germany tèmi ń gbé wọ́n fi ń tú ọ̀nà ṣe, iná ò lọ rí, omi tútù, omi gbígbóná, à ń rí nǹkan tó ń fi tax yẹn ṣe. Gbogbo wa náà là ń pín wáyé wàhálà tax ti pọ̀ jù ní Germany, ṣùgbọ́n gbogbo nǹkan tó ń fi tax yẹn ṣe òun là ń rí. Jọ ti Nàìjíríà dà, tí Nàìjíríà dà, a kàn ń pariwo tax for real, but àwọn ilé ìtẹ́ ti ní tẹ́lẹ̀ kí ni benefit àwọn aráàlú tí wọ́n jẹ gẹ́gẹ́ bí taxpayer. Mo kàn ní ṣàlàyé àárín yẹn ni o, àbí kò tí ì rújú. Ó yá wá lọ wo the last one, wá lọ gbọ́ nǹkan tí Seyi Makinde tó ṣe. But before then kó tó lọ jẹ́ sáré kàbẹ̀yẹ tán fún ẹ. Under the section of the law titled Oyo State Negotiated Presumptive Tax Rate, owners of adult wear boutiques are liable to pay a minimum of 10,000 yearly, which is not too much. I will not be here to deceive you. I won't deceive you. I will tell you the truth. Kò séyàn tó ń ta nǹkan ní Germany. Sorry, ìyàwó ilé single mother ní Germany tó jẹ́ pé ọmọ single mother ní Germany profession ni. Wọ́n á máa san salary fún ẹ pé ó ń tọ́jú ọmọ ìwọ nìkan ló wà. Wọ́n á sanwó ọmọ, wọ́n á sanwó ilé, wọ́n á ṣe many things. But nínú gbogbo owó tó sọ fún ẹ tó ń gbà lọ́wọ́ ìjọba yẹn, ìjọba sì tún ìmọ̀ yọ tax níbẹ̀. Kó lè mọ how kò sí developed country tí tó ti fi tax ṣeré. Wàá ṣẹ̀wọ̀n ó lè ṣẹ̀wọ̀n ayérayé tó bá jẹ wọ́n tax ní tó beat tax ní western world. Ask anybody àfi tó bá fẹ́ parọ́ fún ẹ. So if just like Seyi Makinde said in this paragraph that adults wear boutique are liable to pay a minimum of 10,000 yearly, it's okay. 10,000 naira for the ọdún kan. Yearly a maximum of 50,000. Barbers to pay between 10 to 50,000. Quite bad. Barbers to pay from 3,000 to 10,000. Artists and sign writer to pay from 5,000 to 50. Bicycle repair to pay. You know all these things. Ìkọ̀tẹ́ mi máa sọ ńbẹ̀ ni pé bàbá Seyi Makinde irọ́ lẹ̀ ń pa. Ẹ kàn mọ̀ọ́mọ̀ list gbogbo kìíní síbẹ̀ láti fi bojú àwọn èèyàn yẹn kí àwọn Yorùbá kí wọ́n lè sọ wípé ẹ̀ ń jà fún wọn. Makinde is not fighting for you. He's fighting for himself, for his own pocket, for his own life ambition. You know, tó bá ti ní àwọn ambition pé wọ́n fẹ́ become governor, senator, president and all this thing. Kò sí nǹkan tí wọn kì í ṣe lérìírun ni wọ́n. Gbogbo owó tó bá yẹ kán fi tú state yẹn ṣe, north ló máa ń jẹ owó yẹn. North ni gbogbo owó tó yẹ kí Seyi Makinde lò ní Ọ̀yọ́, ó ti transfer ẹ̀ lọ sí north torí ambition. Tẹ́ bá wá rí tó ń takú Tinubu níbi tó ń takú Tinubu bí, then you begin to wonder what is the meaning of all this. Ó wá lọ sásábẹ́ pé òun nice. Èèyàn tó lóun nice sí yín ní Ọ̀yọ́ state wá lọ gbé iṣẹ́ owó burúkú tí Makinde fi ń han ẹ̀yin mẹ̀kúnnù léèmọ̀ kó lè mọ̀ wípé Makinde is not speaking on your behalf. Yes, he's doing all this thing because of his 2027 ambition. Yes. Wá lọ gbọ́ bó ṣe fi ìyà jẹ àwọn mẹ̀kúnnù nílùú Ìbàdàn. Ó yá. Ìjọba ológun à ń pe arákùnrin kí lorúkọ yín náà bàbá? Alhaji Abdulhafiz Ọláfisọ ìlú bó la wà yìí? Ìlú Ìbàdàn ni a wà yìí. Nípínlẹ̀ wo? Ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Local government bó la wà yìí? Federal local government. Kí wá lẹ ló ṣẹlẹ̀ gan àlàyé yín à ń gbọ́. Nígbà tí ẹ̀fà jẹmọ̀ tó jẹ́ ìkànnú àwọn ọmọ ológun tó ní òun ò fẹ́ mẹkáníìkì mọ́ nígboro, gbogbo mẹkáníìkì daṣẹ́lẹ̀ ńgbà náà, ìlú òròjú ìlú ọ̀rọ̀ ayé.
ṣé ìṣẹ́ tó fẹ́ ni pé kí mẹkáníìkì ó tún daṣẹ́lẹ̀ níbí báyìí ní lọ́yọ̀ ṣe sílẹ̀ kan sí ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ lásìkò tiyín o ọba tó jẹ tìlú fi tòrò orúkọ rẹ̀ ò ní parẹ́ o ìlú tó yìí tó jẹ tìlú fi tú orúkọ rẹ̀ ò ní parẹ́ o lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí àṣìṣe òjò wa la fi ń jẹ la fi ń mu tí ewu bá dágbó wá sílẹ̀ o bá ṣe bò tó ṣé ká lọ máa gbé mọ́ni àbí ká lọ máa jalè láàrin sẹ́mi ìta ṣe o ẹ dákun ẹ gbàwọ́ o ẹ gbàwọ́ o ẹ dákun ẹ gbàwọ́ o ẹ lọ fẹ́ ṣe sí lọ́wọ́ o wọ́n tún láwọn fẹ́ gbà bí báyìí wọ́n láwọn fẹ́ gbà bí wọ́n láwọn fẹ́ gbà bí wọ́n láwọn federal government ló ní bí báyìí o state government kò ló ní federal government ló ní bí báyìí o ilẹ̀ federal government ní bí ẹ̀ ní bí táwọn ẹjọ́ ẹ̀ ò rí tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ni ẹ ò rí tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ni Ṣèyí mọ́ Ọ̀ṣun ètò ìjìnlẹ̀ ẹgbẹ́ ẹ ò rí tó ṣẹlẹ̀ ní Ìbàdàn Ṣèyí Mákindé olè Ṣèyí ọmọ Ọ̀ṣun olè Ṣèyí Mákindé olè ẹlẹ́nu yẹ́dẹ̀yẹ̀dẹ̀ olè wọ́n gbalẹ̀ wa Àgìlẹ́sà Ṣèyí Mákindé olè Ṣèyí ọmọ Ọ̀ṣun ọmọ Iléṣà àlù jìbìtì Ọlọ́run ló mú Ìbàdàn mú Èṣù ó mú lábà ayé ó mú Ògún ó mú Ṣàngó ó mú Ọlọ́run ló mú olè alága ẹgbẹ́ nọ́tà alága àwọn ọmọ Nàìjíríà fẹ́ gbóyí o wọ́n fẹ́ mọ sílẹ̀ fẹ́ lọ́dún àwọn alága ẹgbẹ́ nọ́tà kí lorúkọ yín ìlú wo la wà yìí ọmọ bíbí ìlú wo ní àbọ̀mọ̀ Ọ̀ṣun rẹ̀ yìí náà dẹ́ndà Ìbàdàn ọmọ Ìbàdàn ní ẹ̀yìn ìsàkúrò Ṣẹ̀yẹ wọ́n lọ́sùn Ṣẹ̀yẹ tí wá ń jà lóde ilẹ̀ kí wá ló wá ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ẹ pè wá tá a fi dádúgbò yìí. wọ́n mú ìwé wá ní pé ká kúrò nìkan. àwọn wo ló mú ìwé wá. àwọn láti ọ̀dọ̀ gómìnà pé ká kúrò bí káwọn ọ̀fẹ́ wà níbí mọ́. ẹ fi wí ọ̀ràn ṣàyé ẹjẹ gbogbo ayé ó rí. sáwọn ni wọ́n nílẹ̀ ní àbíta lónìí tọ́lá àgbọ̀tà bá kan ní federal government ló nílẹ̀ bí. federal ló ní. ṣé ẹ sanwó fún federal àbí ẹ sanwó kankan fún state àti federal tí ẹ fẹ́ gbalẹ̀ yín. àbẹ́ orí ohun tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ni ẹ ò rí ohun tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ni Ṣèyí Mákindé tìjílẹ̀ wá gbé ẹ ò rí ohun tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ni Mayegbé Ṣèyí Mákindé olè Ṣèyí Mákindé olè Ṣèyí Mákindé. èmi kọ́ ni mo kọ o na me sing am. You no see the video na the mechanic group of people wey Ṣèyí Mákindé dey chase them from their own place wey dem dey do mechanic. Na dem dey sing that song na mo kàn bá wọn repeat ẹ ṣùgbọ́n ọlọ́tẹ̀ gbogbo wa. Yoruba àtọ̀tẹ̀ 5 and 6. Now you can see my mommy, my daddy, that Ṣèyí Mákindé is not fighting for you. He doesn't care about you. Ṣèyí Mákindé is fighting for his 2027 ambition, presidential ambition. Yes, that is why he's rejecting that new tax reform bill. Oyo State is a big state. It's a very big state. Bẹ́ẹ̀ ni mo sọ, population Ọ̀yọ́ ṣé kò ju ti Lagos State lọ ni. Àbí kàn jọ máa fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ mi ìmọ̀ alpha nísìn. Ìgbà tó tẹ̀ ká sẹ́ńsọ̀ mọ́ àmọ́. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọ̀yọ́ State population very very big and Ìbàdàn ó tóbi. Ó tóbi Ìbàdàn tóbi ó tó jẹ́ sí wípé what am I trying to say is látọ̀ bá sọ wípé ní governor tó bá yẹ kó reject tax reform bill yẹn kì í ṣe Ọ̀yọ́ State kò tọ́ sí Ṣèyí Mákindé ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà because Ọ̀yọ́ State tóbi wọ́n dé yẹ kó wà lára àwọn state tó máa generate a lot of money a lot of tax láì ní anybody lára kò síbi tí wọ́n ti ń gba tax àbòsí ni tó bá jẹ́ pé Ṣèyí Mákindé ló wà ńbẹ̀ yẹn òun náà máa ṣe the worst tó jù yẹn lọ ẹ̀yin ọmọ Yorùbá ẹ yá mi létí inú yín etí inú bẹ́ẹ̀ lọ́mọ ìjọ lò ẹ má máa ṣe bí dìdìrìn fún àwọn people wọn yóò lè ní wọ́n
ara wọn náà máa ń jà fún bí Seyi Makinde ṣe múra kankan kan sí ẹrí tó kó sábẹ́ ẹ̀yìn mẹ̀kúnnù tó ní òun ò fẹ́ níyín lára o ẹ̀yìn òun ò fẹ́ àdìmọ́tàsì ta ló sọ fẹ́ pé kó àdìmọ́tàsì tán sọ tẹ́lẹ̀ èyí tí wọ́n sọ yẹn náà ti wà òkè ó ti wà òkè irọ́ ló ń pa ẹ wá gbọ́ o wọ́n ti fún jẹ́ dáadáa ní orí Twitter lórí X space eléyìí ní Ismail ní àbí this one dey muad ni Seyi Makinde join Wike and Sanwo-Olu drag FPMB to Supreme Court on VAT collection in their respective states. It's like you don't know what you are saying. Ṣé gbọ́ báyìí sìn. The same Seyi Makinde tó sọ wípé òun kọ́ lọ withdraw new tax reform bill bàbá Tinubu. Ó wà lára àwọn àti Jídé Sanwó-Olú tó ń gbé àwọn èèyàn lọ sí inú kóòtù torí tax yẹn náà torí VAT tó ní kọ́ lọ withdraw o. Ní state ẹ̀ ó ń sú àwọn èèyàn ó fìyà jẹ àwọn èèyàn o. Irọ́ ni irọ́ ló ń pa má dá Seyi ló irọ́ ló ń pa. Irọ́ ni Seyi ń pa ẹ má dá lóhùn ẹ bá wa sọ fún Seyi Makinde kí àwọn mẹkáníìkì kan tó sà sí ẹ kí ìran tí wọ́n ti ń rí burúkú lórí ayé yín kó má bàa wá sí ìmúṣẹ. Seyi Makinde ẹ̀yin tẹ́ bá súnmọ́ ẹ lọ bá wa sọ fún wọn wípé èyí tó fẹ́ ṣe yìí ó máa lẹ́yìn fún mi fún ẹ̀yin èmi kọ́ ẹ̀yin ló máa lẹ́yìn fún o yóò máa lẹ́yìn Seyi Makinde ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn o àjàǹtí ele ẹ̀yin lé àwọn mẹkáníìkì ní ojú yín tún ti há ibi tán ti ń ṣe mẹkáníìkì yẹn nìyẹn o ibo lẹ wá fẹ́ káwọn màkó yìí sì ń tì bí mẹ́kó sọ̀rọ̀ ibo lẹ fẹ́ káwọn mẹ́kó yìí torí Ọlọ́run ibo lẹ fẹ́ kí wọ́n ti wá rí ibi tán ti máa lọ máa ṣiṣẹ́ ṣé èèyàn tí ò lówó kankan ibẹ̀ ló ti fẹ́ lọ máa rẹ́ǹtì ilẹ̀ àbí workshop àbí shop kan àbí nǹkan kan which kind of life be this now kí ló dé tí ẹ̀yin political elite wa ẹ̀yin leaders and elders wa kí ló dé tó ṣe jẹ́ wípé mẹ̀kúnnù lẹ ṣáà máa fìyà jẹ láyé yín anything tó bá ti pay mẹ̀kúnnù tó mú ìdùnnú sójú wọn tó fi lè jẹun tó ti lè bóyín díẹ̀ báyìí inú burúkú akọ̀dédé bí yín gbùà ẹ máa wá gbogbo ọ̀nà láti gba kinní yẹn láti sọ́ dìbànújẹ́ mọ́ wọn lọ́wọ́ ayé ti yín náà ò lè dáa honestly anyway mo sọ yìí mo dúró ná tó bá nírọ́ ni mo pa jọ nítorí Ọlọ́run lọ ṣe findings ẹ̀ dáadáa at least àwọn tó ń ṣe fún tí Makinde ṣe fún òun lòún wò yẹn òun lòún rí yẹn ẹ̀yọ wọ́n á fẹ́ pèpà ẹ̀ o Makinde fi àwọn mechanic people yìí sílẹ̀ o lọ wá ilẹ̀ ní ilẹ̀ pọ̀ ṣalalu sí Ọ̀yọ́ state go and use another land now leave these people alone ṣé ẹ ṣáà nílé mẹ̀kúnnù sọ̀rùn ṣá nǹkan tí mo mọ̀ nìyẹn and nǹkan tí gbogbo yín ò mọ̀ ìgbà táwọn mẹ̀kúnnù gan mọ̀ how powerful they are because láìsí àwa mẹ̀kúnnù you can never be who you are bọ́ọ̀sì tó wà yẹn ò lè dé bẹ́ẹ̀ àwa là ń jẹ́kẹ́ jẹ́ èèyàn tàbá wá ní ká panupọ̀ ká hàn wọ́n lè mọ̀ àwọn náà tún máa gbèjà yín you see life tá bá sọ̀rọ̀ àwọn gọ́vnà ẹ máa tákù wa ẹ máa protect wọn ṣé ti rí bó ṣe fàyè nìyín lára ń sìn ó tó já sí wípé kò ṣe Tinubu nìkan ló ń fìyà jẹ yín anyway mo sọ yín mo dúró ná tí fídíò ẹ bá dọ́dọ̀ ẹ bá mi share káàkiri ẹ bá mi share kó dọ́dọ̀ Seyi Makinde fáwọn mẹ̀kó lẹ́ o ẹ jọ ń torí Ọlọ́run ṣé wá rí new tax reform bill tẹ́níkọ́ lọ withdraw kò wà láì tó bá pín owó alágbàfọ̀ àmì tó bá ń dín owó alágbàfọ̀ kò tọ́ sátọ̀ lé yín ẹ má rò wípé a ò mọ géèmù tẹ́ ń play gbogbo géèmù yín ló yé wa ibi tọ́rọ̀ yẹn máa já sí ní 2027 we don't know àwa mọ̀ pé èèyàn àti Wike bákan náà ni Wike náà dẹ̀rẹ́ èèyàn Tinubu òjẹ́lóró jẹ́lé gúngún gbogbo yín ẹ lè kú pé ire o.